Gbogbo ará ìlú Ọ̀yọ́ àti agbègbè lápapọ̀, ṣe dáadáa ni mo bá yín. Èmi ọmọ yín, Olóyè Adigun Olowe Yorùbá, ọ̀dọ́ agbé-àṣàgà tìlú sọlu aládé ibeju lekki nílùú Èkó ń fi àsìkò yìí kí wa kú oríire ti iléeṣẹ́ tuntun tí a mọ̀ sí G-Malli Store tí ó fìdí kalẹ̀ sí Owode, Ọ̀yọ́ ní àdójúkọ MTN Office, Ogbomosho-Ibadan Road, ìlú Ọ̀yọ́. G-Malli Store jẹ́ súpámákẹ́ẹ̀tì yàwáwò ìran àrà tó tún kọjá kí lẹ̀ ṣe ń bẹ̀rùn, tó tún wà fún aláràtúntà onírúurú aṣọ ìgbàlódé bíi àǹkárá tí ò lẹ́lẹ́gbẹ́, àdìrẹ tí a mọ̀ sí Kampala, Guinea, Trailace, cord àti gbogbo ohun tí ẹnu ń jẹ bíi noodles, crunchies, assorted biscuits, semovita, rice, jellies, perfume àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Therefore, we are open for sales and supply 24 hours, 7 days round the clock. You can contact us on this number 080 37 73 5630. Your satisfaction is our priority. Thank you.